bọ́ sínú Quran. Èmi náà wà bíbá kálẹ̀ mi kọ́kọ́ kí yín mú kí everybody Ẹ kálẹ̀. ẹ pẹ̀lẹ́. Tẹ́ bá ti rí mi látàrí orúkọ mi ẹ ti máa mọ̀ pé mùsùlùmí lèmi. Bẹ́ẹ̀ ni. Ohun tí mo sì máa ṣe títí dọjọ́ òkú mi nìyẹn. Ẹ ṣé. Walillah. Tó ti yé yín. Ohun tó máa mú mi kúrò nínú Islam kọ́lọ́ má fi ṣàdánwò fún mi. Bẹ́ẹ̀, àṣẹ àṣẹ. Ẹni tó bá sì ń ṣẹbọ náà tó sì nínú ẹbọ lòun máa kú sí. Ohun tí ó mú kúrò ńbẹ̀ kọ́lọ́ má mú kúrò ńbẹ̀. Àṣẹ àṣẹ àṣẹ. So kó kálukú kú síbi tó bá wù. Bẹ́ẹ̀ ni àti lásìkò ìwúre ń sìn. Nǹkan tá à ń ṣe ni pé ṣé mo lè bá yín sọ̀rọ̀ sí i? Ok, mo ń gbọ́ yín kí n tó sọ tèmi tí mo fi wá gangan. Ok, nǹkan tá à ń ṣe ni pé ètò tá à ń ṣe lálẹ́ ni pé Quran ó dàpọ̀ dọ́ta ibo ní ẹ̀kọ́ tí ó ń wà á pé Quran takora wọn ìyẹn la fẹ́ ṣe lálẹ́ so a fẹ́ kà á bí Quran ṣe takora wọn. Tẹ́yìn bá ní Quran takora lọ́dọ̀ tí yín. A máa gbé jáde gbogbo ayé ló máa rí àmọ́ ta tó ń bẹ̀rẹ̀ ètò tẹ́yìn bá ní nǹkan tó fẹ́ sọ ẹ lè sọ ń sìn tipa máa ń sìn. Ṣe rí i pé Quran takora lọ́dọ̀ tí yín yẹn àbí kan yẹn ìyẹn ò kan èmi ó ti yé yín bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn kà níbẹ̀ lẹ́sọ pé rí ó ti yé yín àfẹ́sì yín nìyẹn. Ṣe rí reason tẹ́mi fi wá gangan ni pé mo tẹ́ bá wo most of àwọn tẹ́ ń gbé sókè gan ó ti yé yín láwọn àmúlùmọ́lá tẹ́ mú wá àwọn aláìmọ̀ kan ló pọ̀ náà gẹ́gẹ́ bí arábìnrin. irú sísà kan tó lọ ń sìn dọ́dọ̀ lẹ́yìn yẹn. irú sísà tó lọ yẹn ẹni tó ponú jù ni. sísà dọ́dọ̀ lẹ́yìn yẹn ó ponú gan. Ẹ jẹ́ kí n sọ reason tèmi ojú tẹ̀yìn fi wò ojú tí yín ojú ẹlẹ́bọ kan náà lẹ́yìn fi wò. àwa àti àròbíyá ó lọ́pọlọ nínú lárúbáwá nínú. wọn kò ní tú ẹ báńtẹ́ kò ní tú ẹ. ṣé kó ló dùn nínú Islam. ẹ máa wo nǹkan tí Yorùbá máa ń sọ Yorùbá máa ní ilé la máa ń wò ká tó sọmọ lórúkọ wọ́n dẹ̀ lẹ́ni tó wá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ là ń wò. nígbà tá ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ àṣà ẹlòmíì ò mọ̀ yàtọ̀ nínú àṣà Yorùbá ó ti yé yín àti ìṣe àti ẹ̀sìn so ti yé yín bẹ́ẹ̀ tẹ́ bá wo most of àwọn nǹkan tẹ́yìn ṣe program tẹ́yìn ṣe ń sìn lórí ẹ̀sìn lẹ́yìn ń gbélé tí n bá gbọ́ yín ẹ máa sọ pé lọ́pọ̀ gbà ẹ máa ní àwọn aburú tí Islam ti mú wá sílẹ̀ Yorùbá àbí ṣé mo parọ́ ni tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Islam ẹ̀sìn lẹ́ ń sọ̀rọ̀ pẹ̀ àbí ẹ máa láburú tí Kristẹni ti mú sílẹ̀ Yorùbá ẹ̀sìn nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ń sọ pé ẹ̀yin Yorùbá bíi ẹlẹ́bọ àti mùsùlùmí ni tẹ́ ń sọ lé lórí yẹn so ẹni tó bá wá tẹ́ bá wá gbọ́dù tọ́pìkì yẹn tó bá wá tó wá sọ pé àwọn bàbá wọn ń gbẹ obì wọn ń gbóbi mọ́ sí ṣẹ̀rí pọ́rọ̀ òpònú ni ṣé wọ́n mú òun ti òpònú ẹ máa wúlò ẹ jẹ́ kí n ṣàlàyé mi dé. ẹ dúró ẹni àwọn mr asis ẹni sùúrù níbi ìbàdí téèyàn bá ti bọ́lẹ̀ àkínfẹ́ sọ ń pa wọn àmọ́ ìgbà tẹ́ dárúkọ pé orúkọ obìnrin yẹn ní dandan lẹ̀ ló jẹ́ kẹ́ dárúkọ. púpọ̀ àwọn ẹni sùúrù sísá yín ní ìsìláàmù nìyẹn àmọ́ tó bá ti jẹ́ yàtọ̀ sẹ́ni ẹ má sọ̀rọ̀ ẹlòmíì tó bá ti bọ́lẹ̀ mọ́ ẹ sọ ti yín nǹkan tó gbé yín wá sókè ń sìn ẹ̀yin tẹ́ lọ́pọ̀lọ́. ok n tó gbé mi wá náà ni mo sọ ó yá ẹ jẹ́ ká gbàgbé ń pa pé mo ń dárúkọ lédi yẹn náà sì wà bí ó sì ń bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbàgbé ń pa lédi yẹn ó ti yé yín bẹ́ẹ̀ àwọn tẹ́ ń gbé wá wọn mọ tẹ́ ẹ gbé kalẹ̀ ẹ máa jọ ṣe bẹ́yìn mọ̀ nǹkan tá a gbé kalẹ̀ ṣáà lè bẹ́yìn sọ̀rọ̀ ń tẹ́ ẹ gbé kalẹ̀ ń tẹ́yìn ṣe ṣé mo lè bá yín sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀. ok ẹ jẹ́ ká ṣe báyìí tá tó lọ kà wọ́n tá fẹ́ kà ṣe lè sọ dáadáa márùn tí Muhammadu ṣe. alhamdulilayi rabbil alamin ní ìyá tèmi ó ti yé yín gbogbo dáadáa tí Muhammad ṣe ó lé ní 1 million sallallahu alayhi wa sallam ní ọ̀dọ̀ tèmi tí ò bá ṣe dáadáa kankan lọ́dọ̀ tí yín. ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀ lè mú gbà pé lọ́dọ̀ tí yín tẹ́ bá ti sọ àwa máa ń gbé síta àti gbogbo ayé. àtàrà Muhammad lèmi ti mọ̀ pé Ọlọ́run ọba wà pé ẹni tó ń dá ẹ̀dá tó ti yé yín bẹ́ẹ̀. a ní nǹkan dáadáa tí mo mọ̀ sẹ́yìn ò tó ń dáadáa ni. ẹ má bínú ẹni sùúrù tí Islam tó wá sílẹ̀ Yorùbá ẹ̀yin ò mọ̀ pé Ọlọ́run ọba wà. kí Islam tó wá sílẹ̀ Yorùbá. ẹ má bínú nǹkan tá a béèrè lọ́wọ́ pé ẹ sọ dáadáa márùn tí Muhammadu ṣe. ọ náà ara ní ìhà tèmi ara tèmi fi mọ̀. ṣé àwọn kan tó bẹ̀rẹ̀ lọ́sìn ẹ lọ́wọ́n kan tó máa ń wá bí yẹn ní gbogbo àwọn Mùsùlùmí yẹn ẹni gbogbo àwọn Mùsùlùmí yẹn ni wọn lọ́pọlọ ṣé mo pé ẹ̀yin tẹ́lẹ̀ lọ́pọlọ. èmi ò sọ fún pé gbogbo àwọn Mùsùlùmí no
mi ẹlẹ́wọ̀n tó ìdárúkọ máa ń wá bí mùsùlùmí o ẹlẹ́wọ̀n muslim tó máa ń wá àwọn bí tẹ yẹn wọn lọ́pọlọ ṣé lady tẹ gbé wá tó wà ní comment section ṣé sísá tó mùsùlùmí wá ni yẹn muslim ni wọn dandan lè rí rárá lórúkọ o rárá o muslim kò ni ṣe ẹmọ ẹ ti mix ẹ mọ́ra o kò ṣe ẹni ẹ muslim máa gbọ́ ẹni kankan tó wá tí ò lọ́pọlọ lady bí tó nìyẹn dandan lè rí lady tí mo bá ń sọ dl ẹ máa kínní gbọ́ kan ní dandan lè rí gabawi ẹbẹ̀rẹ̀ olówó torí lọ èkó mo lè ẹ sọ sọ dáadáa dáadáa tí mẹ́wàá islam tí ṣe ànábì ẹ̀yin Muhammad sọ ẹ dúró náà ẹni ẹ lè sọ̀rọ̀ pọ̀ náà ẹ sọ dáadáa márùn tí ànábì ṣe àwà pẹ̀lú yín. àti mú gègé dání o. òòṣà tẹ̀yìn ṣe òòṣà tẹ̀yìn ṣe ẹjọ́ dáadáa ẹ̀sọ́ wo alọ́rọ̀ ìsìláàmù là ń sọ ẹlẹ́ẹ̀mọ 1 million ẹ dẹ̀ sọ dáadáa tó ṣe ẹ ti ń sá kúrò níbẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ lọ́pọlọ ju gbogbo àwọn mùsùlùmí tó máa wá bí lọ ẹ jẹ́ ká rí ọpọlọ yín yẹn point ẹ of sọ correction dáadáa márùn ẹ tí kọ́kọ́ muhammadu ṣe ẹ kọ́kọ́ pààyàn rẹ mi ì sọ pé mo lọ́pọlọ ju àwọn mùsùlùmí tó ń wá bí lọ ó yá mo ti gbọ́ ẹ sọ àwọn dáadáa márùn tí òpònú muhammadu ṣe àwọn òpònú ẹlẹ́bọ ẹgbẹ́ yín ẹ sọ dáadáa márùn tí muhammadu ṣe Allah ló ponú ẹ sọ dáadáa márùn tí muhammadu ṣe lábẹ́ lọ́wọ́ yín ẹ ti ń ká lónìí. kí ló dé tí wọ́n tẹ́ mùtù mí. ẹ sọ nǹkan tá a béèrè ẹ mẹ́rin ṣáà ni máa tẹ̀síwájú lọ báyìí ká máa bẹ́tò wa lọ ẹ sọ dáadáa márùn tí muhammadu ṣe lábẹ́ lọ́wọ́ yín. ẹ jẹ́ kí n sọ dáadáa márùn tí Muhammadu ṣe. ẹ fúnra yín lọ́rọ̀ sọ ẹ̀yin méjèèjì lẹ́ ń bára yín jà ń sìn ọ̀gá. àfáàsì ẹjọ́ ń dọ̀rọ̀ ẹ jẹun fún wọn ní dáadáa márùn. ta ló máa sọ̀rọ̀ nínú yín kó open mic ẹ̀. oríṣiríṣi àwọn tọ́lọ́wọ́n lọ́pọlọ nìyẹn yìí kò tẹ̀yẹ tó lóun ní làákàyè. ọyẹ sọ̀rọ̀. ní sórí burúkú ti yín Àkànbí Ọlọ́ba ẹ̀yin lọ́pọlọ díẹ̀ ti yín. ẹ ṣe àjọ lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n sọ dáadáa ẹ jẹ́ kí n sọ dáadáa tí àná Muhammad ṣe sallallahu alaihi wasallam yóò dáa fún yín bẹ́ẹ̀ sọ pé kíkí àti Ọlọ́run kò mọ bá àná Muhammad sallallahu alaihi wasallam kí ègún àwọn tí wọn kì í lọ́rọ̀ sọ yẹn àdúrà ti pọ̀ jù. ẹni sùúrù náà yóò dá ẹni sùúrù ẹ jẹ́ mi fún yín. ẹ sọ nǹkan tá a béèrè lọ́wọ́ yín ẹ wo ibà àwọn afẹ́ máa bẹ́tò wa lọ ẹ sọ nǹkan tá a béèrè lọ tẹ́ ẹ bá mi sọ ms ẹ gbé kúrẹ́ síta ẹ jẹ́ ká máa bẹ́tò lọ ẹ jọ. dáadáa láwọ̀kọ́ tí àná Muhammad ṣe fún àwa Yorùbá tá a jẹ́ mùsùlùmí ni pé ó kọ́kọ́ mú wa mọ bí wọ́n ṣe ń kí ìrun dáadáa kan nìyẹn pé ẹ máa kí ìrun dáadáa kan nìyẹn títí láì káfàtà dáadáa láwọ̀kọ́ nìyẹn. ọlọ́mọdé kọ̀pọ̀lọ́ wa lọ. dáadáa bí ọpọlọ ti ń ṣe lọ bọ́ ẹ jẹ́ kí n ṣàdúrà kan fún yín sà ṣé ń gbọ́ mi sà. dáadáa márùn tí mo mọ́lù sí Ọlọ́run ọba. dáadáa lábẹ́rẹ́ dáadáa márùn tí muhammadu ṣe. olówó èkó ẹ̀ka rí ọ̀nà ẹjọ́. ẹ jẹ́ kí mr asisi sọ̀rọ̀ ìgbà tó máa tẹ̀síwájú tó tábà tí ń lọ sọ̀rọ̀ máa kó sí wa lẹ́nu. broda ẹ sọ dáadáa márùn tí muhammadu ṣe. gbogbo àwọn muslim tó ti wá bí wọn ní ọpọlọ bákan náà ni wọ́n ṣe rí. bọ̀dá àṣìṣe lé wọn kò lọ́pọlọ àti wá rí pé ọpọlọ wọn ní bákan náà. tẹ́ ń ṣètò ọpọlọ wọn bákan náà ló ṣe rí. ẹ má repeat ọ̀rọ̀ tẹ́ ń sọ èmi ò dárúkọ pé àwọn mùsùlùmí tó ń wá bí ọlọ́pọ̀ mo ní ẹ̀yin gangan tẹ́ ń sọ̀rọ̀. mr assis tẹ bá ní ọpọlọ dáadáa márùn tẹ ní ànábì ṣe yẹn ẹlẹ́ẹ̀mọ 1 million ẹ sọ márùn fún wa ẹ fẹ́ jọ́lẹ̀ ẹ kàn ń rojọ́ wẹ́wẹ́ ni wọ́n ṣépè ẹjọ́ fún ara bí. àfi bí òkú. ó dàbí márùn nǹkan ti pọ̀ jù bí akọ́sọ mẹ́ta ms ẹ ká máa bẹ́tò lọ o. àti kọ́ máa jà nìkan lọ́mọ ìjà. kò sẹ́nìbọ̀dì tó ń bá yín jà ẹni ẹ sọ dáadáa yẹn ẹ má jà náà ẹ sọ dáadáa yẹn a fẹ́ tẹ̀síwájú. ṣé mo kan yín mọ́ yín ni. ó yẹ tẹ̀síwájú. ẹ̀yin ẹlẹ́bọ náà lè máa mọ̀ gògóró ń pa yín náà lẹ́sẹ̀ ń ta gẹ̀gẹ̀ lẹ́sẹ̀ ń ṣe báyìí. mo ń sọ fún yín. ẹ̀yin máa mú gògóró nínú àlùjọ náà ẹ máa dówó nínú àlùjọ náà. ẹ máa ṣe nǹkan tó ń ṣe ìdọ̀rọ̀ Ọlọ́run gbogbo àwọn wèrè tẹ́ ń gbé wọlé olórí burúkú ló pé tó kọ́ bọ́ọ̀lù skul kiri yẹn pé wọlé ó náà sórí burúkú lẹ́nu òun làkàn bí fíìmù pé kó máa bú yàn nítorí tí yọ dànù kan fún tó kójọ́ mọ̀ rí lẹ́bí fílẹ̀ ni. kó sọ nípa ẹ̀gbẹ́dẹ̀ tó ń sọ ní bàbá. èpè ló kọ́ṣẹ́ bó ṣe wọlé. ms ó yẹ ẹgbẹ́ kuran sí ẹgbẹ́ àdúrà mo ní kó bú èébú fún 2 minutes. kò lẹ́sẹ̀ tí kò yẹ kó sọ̀rọ̀ kò lẹ́sẹ̀ tí bí o ṣe bí tọ́ọ̀gì tó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó máa lọ́lọ́ ẹ̀ ní bí kò tó nìkan ló wà láyé ni oníwọ̀n nìkan ló nílàkàyè àwọn tó kò nílàkàyè ọpọlọ ti ẹ̀dá fi tú wa lọ ní. jọjẹ ìfilẹ̀ ìjà níbi ìfẹ́ gbọmọ ìfilẹ̀ ò ti lọ. ó yá. àwọn bàbá ọ̀rọ̀ wọn aráàbí yẹn ọ̀rọ̀ wọn ò jẹ́ nǹkan kan ẹ máa wò wọ́n ṣèbí mọ́tẹ́tọ̀ náà ní ms ọ̀rọ̀ wọn aráàbí yẹn ò jẹ́ nǹkan kan so
kò yẹ ká ti mọ̀ pé wọ́n fẹ́ kétò tẹ̀síwájú ni wọ́n ṣe wá ń distract wa. náà ìṣẹ́jú mélòó la máa fi dá wọn lóhùn káwọn èèyàn lè mọ̀ pé wọ́n máa ní wọn fún wọn lọ́rọ̀ sọ so la máa fi ń fẹ́ sáré bá wọn sọ̀rọ̀ kò dẹ̀ sí nǹkan lórí wọn. ẹ káalẹ́ ìyàmúlẹ̀ka ìyá àkẹ́jù ọpọlọ wọn arábí yẹn kú àfijá nìkan. tó sọ̀rọ̀ ní rédíò àná. ṣẹ́rẹ́yìn pípù yẹn ti ya wèrè a ní kẹ́ lọ jáwọ́ gbogbo rádaràda tẹ̀ ń ṣe yẹ ẹ dúró ẹ má bínú ẹ jọ̀ọ́ gbogbo òsì tẹ̀ ń ṣe ẹ jáwọ́ lẹ́nu Mubarak náà. a ní kẹ́ má sọ̀rọ̀ nípa ìsìlámù mọ́ ẹ lọ wá bọ́rọ̀ ayé yín ó ṣe dáa ìsìlámù ti dáa ẹ ní kẹ́ lọ wá àtúnṣe sọ̀rọ̀ ayé yín. àfa Mubarak kí la ṣe fún eléyìí tó fi ń bú wa. tá a bá ń sọ̀rọ̀ ẹ ní pé à ń sọ̀rọ̀ jù à ń jà. ẹ ń bú ànábì Muhammad. ànábì kò ló bí èkó mọ́ ẹ rí. ànábì ló bí mi ànábì ni bàbá mi ànábì ni. kò ní bàbá ẹ̀ kó sọmọ Ọlọ́rin kò gbọ́ Yorùbá. huwa rasulullahi káfà. Ọlọ́run rán sí gbogbo àwọn ẹ̀ ń bú àwọn ẹni Ọlọ́run. ẹ tẹ̀ júwe nǹkan tí ó ṣe pé gbogbo nǹkan. oníṣoríire. ṣé wọ́n ní alẹ́ yìí ni àbí wọ́n ṣépè fún gbogbo wọn.